orúkọ tèmi ni ọmọọba Àbáyọ̀mí Johnson Òkìkíọlá Ọdẹnìràn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ààrẹ wa sọ, ó jẹ́ kàyéfì àti ìyàlẹ́nu fún mi pé ààrẹ orílẹ̀-èdè kò tiẹ̀ ní ẹ̀mí Ọlọ́run lọ́kàn láti ti ronú àwọn tí wọ́n pàdánù àwọn ọmọ wọn, tó pàdánù àwọn ọ̀dọ́. Ààrẹ orílẹ̀-èdè sọ̀rọ̀ nípa àwọn bùkátà, àwọn ohun ayé, ohun àlùmọ́nì tó ń bọ́ tọ̀wọ̀n ọ̀dọ́ bàjẹ́ nítorí pé wọ́n fi ẹ̀dùn kan wọn. Èyí jẹ́ ohun tó jẹ́ pé ó bá ní ní ọkàn jẹ́ gidigidi, kí Elédùà kó dáríjì láàrin. Lórí ọ̀rọ̀ kábíyèsí ọba Akiolu Oríléwàmí, ọba aládé nílùú Èkó, a gbọ́ pé wọ́n gbé ọ̀pá àṣẹ lọ. Kò lè má rí bẹ́ẹ̀, kò lè má wáyé bẹ́ẹ̀. Ìdí tí ó fi lè wáyé ni pé ní ìgbà kan rí, ọba Akiolu ti jẹ́ igbákejì ọ̀gá ọlọ́pàá pátápátá rí tí bá ní kí n sọ, kó tó di pé wọ́n dórí àlééfà orí ipò ọba. Nígbà tí ẹ wá gbọ́ pé rògbòdìyàn báyìí ń lọ nínú ìlú, ẹ ní oore ọ̀fẹ́, ẹ ní àṣẹ pẹ̀lú olórí ọ̀gá ọlọ́pàá pátápátá yìí tí ń ṣe IG. Ẹ ní oore ọ̀fẹ́ sí commissioner of police ní ìlú Èkó. Ọba Akiolu ò sọ̀rọ̀, ọba Akiolu ò ṣe nǹkan kan. Ẹ dẹ̀ gbọ́ pé àwọn ọmọ yín ń bínú, àwọn ọmọ yín wà nígboro. Gbogbo àwọn olóyè tó jẹ́ white caps chiefs nílùú Èkó náà kò sí èyí tó sọ nǹkan kan, tó fi di pé wọ́n fi ń pa àwọn yín lọ́mọ. Ọba Akiolu ò pe commissioner of police àbọ̀gọ̀ ọlọ́pàá àbí gómìnà sí àkíyèsí pé kán dáwọ́ gbogbo kíní ìdúró tó bá rí pé àwọn ọmọ ẹ ti gbóhùn kábíyèsí pé kábíyèsí sọ̀rọ̀ pé ẹ̀yin ọmọ mi ẹ jọ̀ọ́ ẹ dáwọ́ dúró, ẹ jọ̀ọ́ ẹ wò pé mi mo ṣẹ̀yìn, ẹ̀yin ọmọ mi torí tí iná mo ṣe wà lórí àpèrè yìí, nǹkan kan ò ní ṣe yín, kó ṣàdúrà fún ọmọ yẹn tó bá wù lórí fídíò lọ. Ó lè jẹ́ kí àwọn ọmọ yẹn, kí gbogbo protest tó bẹ̀rẹ̀ nílùú Èkó kó ti dáwọ́ dúró. Ó dàbí òwe Yorùbá tó sọ pé àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ ni ó di dandan kó kẹtàn sáré. Tẹ́ bá dẹ̀ rántí ní ìwọ̀n àsìkò kan sẹ́yìn, kábíyèsí ọba Akiolu Oríléwàmí wọ́n tàpá sọ̀rùn wọn títí di àsìkò yìí tí mo fi ń bá yín sọ̀rọ̀ yìí. Kábíyèsí ọba aládé tó jẹ́ Akiolu Oríléwàmí kò tí ì gbéra láti lọ bẹ orírun wọn. Kì í ṣe ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá II àrólé Oòduà ni wọ́n tàpá sí, borí àpèrè Odùduwà ni wọ́n tàpá sí, ọ̀run wọn ló tàpá sí. Àwọn alálẹ̀ ló dẹ̀ ń bínú sí wọn. Tí n bá ní kí n béèrè, ṣé ọba Akiolu nìkan ló wà nílùú Èkó ni? Lóòótọ́ ló jẹ́ pé ọba Akiolu ló jẹ́ olórí gbogbo ọba aládé lẹ́kọ̀ọ́, ṣùgbọ́n ọba Elégùṣì òun ló nẹ̀sì sí Lẹ́kí tí ìṣẹ̀lẹ̀ láabi ti ṣẹlẹ̀. Onírù wà ń bẹ̀, àwọn ọba níletò kan tàbí ìkejì gbogbo ló wà ń bẹ̀, ṣùgbọ́n wọ́n ní olórí eléláwó ká tó sọmọ lórúkọ, ẹni tó jẹ́ pé ó jẹ́ baálé ilé gangan nígbà tí òun gangan ò bá tó lé ara ẹ̀. Ọba Akiolu ní láti lọ bẹ orírun wọn. Ó tú mi láṣọ ní gbangba, ó dàbò mí nǹkan náà, kò lè ṣeé ṣe kán lọ sí ìlú Ilé-Ifẹ̀ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ọba Akiolu ò gbéra, ẹ́gò yẹn kó gbé agbádá ìgbéraga kó gbé sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọba Ọ̀nìrìṣà aládé, olórí aládé gbogbo Ọọ̀ni of Ifẹ̀. Baálẹ̀ lọ́ba Akiolu jẹ́, kì í ṣe ọba lẹ́gbẹ̀ẹ́ Aláàfin Ọ̀yọ́, kì í ṣe ọba lẹ́gbẹ̀ẹ́ Àwùjalẹ̀, kì í ṣe ọba lẹ́gbẹ̀ẹ́ Olúgbó Fúgbó, kì í ṣe ọba lẹ́gbẹ̀ẹ́ ọba Benin. Ṣùgbọ́n àṣà ọ̀làjú tó dé ló jẹ́ kí gbogbo ẹ̀ kan dojú gbogbo ẹ̀ délẹ̀. Mo bẹ̀ wọ́n kán gbé agbádá ìgbéraga sílẹ̀, kán lọ bẹ orírun wọn, kán lọ tọrọ túbá níwájú orírun wọn. Kì í ṣe pé kán lọ pé wájú ọba Adéyẹyè nìkan, orírun wọn, torí àwọn alálẹ̀ ń bínú. Òun ló dífá fún gómìnà àná Bọ́lá Ahmed Tinubu tóun náà fi ṣe ohun tó ṣe. Atúnrọ́bọ onírú àbọ̀bá boni táwọn náà ń jùrù kẹ̀rẹ̀ lórí ìjókòó sí Ọọ̀ni. Báwo orúkọ tèmi ni ọmọọba Àbáyọ̀mí Òkìkíọlá Johnson Ọdẹnìràn. Ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe sórí Àkàndá Ìbẹ̀rù YouTube
àti Facebook wọn lágbára Ọlọ́run á máa ju yín ṣe o.